Èmi ni arákùnrin Mósè Jésù Tókí tí ń ṣe aṣojú fún The Word of God Bible Society. Ẹ fún mi gáfárà kan ní màá sọ ìbò díẹ̀ nítorí pé àpọ̀lọpọ̀ ohun tá a kọ níbí òyìnbó ni wọ́n ní Yorùbá wọn ò sì jágara tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ láti pè wọ́n ní Yorùbá nítorí kọ̀ǹpútà èbó ni wọ́n fi kọ gbogbo èdè rẹ̀. A ti ṣiṣẹ́ takuntakun lórí ọ̀rọ̀ Ọlọ́run àti pàtàkì jùlọ lórí Bíbélì Yorùbá. Nínú Bíbélì Yorùbá a fàmì sí gbogbo ọ̀rọ̀ láti ìbẹ̀rẹ̀ títí dópin, àní láti Genesis dé Ìfihàn. Lẹ́yìn pé a fi àmì sí ọ̀rọ̀, gbogbo ọ̀rọ̀ tá a bá ti fàmì sí ní Yorùbá tá a bá ti mọ̀ ọ́ pé dájú sáká àti mọ̀ pé a ti mọ̀ túmọ̀ rẹ̀ náà la fi sọ Bíbélì ní Bíbélì mímọ́ onítùmọ̀. A gbìyànjú wípé a pín iṣẹ́ tá a ṣe yìí lórí Bíbélì lóríṣi ọ̀nà mẹ́ta níbẹ̀rẹ̀ àti ní bí a ṣe ti ojú ti ń là sí ní gbogbo ọ̀nà tí àwọn èèyàn máa fi ń gbọ́ tó sì fi lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn náà gbìyànjú pé a lè pín Bíbélì wa tá a ṣe ní irú ọ̀nà wọ̀nyí. Lákọ̀ọ́kọ́ náà a ti rìkọ́ọ̀dù rẹ̀, a ti gbóhùn rẹ̀ sílẹ̀ sínú ẹ̀rọ kọ̀ǹpútà, a sì ti ṣe é sínú ohun tí wọ́n ń pè ní CD, a kọ ní MP3. CD méjèèjì gbogbo Bíbélì Yorùbá ní mẹ́nu ẹ̀ láti Genesis dé Ìfihàn. A lè gbọ́ eléyìí nínú ẹ̀rọ tá a fi máa wo sinimá nílé tí wọ́n ń pè ní DVD tàbí CD tàbí MP3 player tàbí lórí àwọn fóònù ẹ̀rọ alágbèéká wa. A lè kọ́pì wọn tàbí ká dá àkọ sínú àwọn fóònù yìí ká sì lè máa gbọ́ níbi tá a máa ń lọ. A ti ṣiṣẹ́ fún ti kọ̀ǹpútà náà tó yẹ pé Yorùbá Bíbélì Yorùbá yìí ń bẹ nínú DVD yìí tí a sì lè install sí orí kọ̀ǹpútà. Wọ́n máa sọ fún wa bá ti install eléyìí nínú àwòrán mi náà. A ti wá gbìyànjú wípé a máa pín àwọn CD méjèèjì yìí àti DVD yìí fún àwọn èèyàn. Kì í ṣe pé a fẹ́ ta o, ṣùgbọ́n a fẹ́ kẹ́ bùn wá ní ẹ̀bùn nítorí wípé a fẹ́ tẹ Bíbélì Yorùbá lọ́nà mẹ́ta. Owó tá a bá pa lórí tá a bá rí lórí àwọn CD àti DVD tá a pín fún yín, ẹ̀bùn tẹ́ bá fún wa, òun la fẹ́ fi ra ẹ̀rọ ọ̀tẹ̀wé tá a fi tẹ Bíbélì lọ́nà mẹ́ta. A fẹ́ tẹ ọ̀kan tó ń pè ní torí àga wàásù. Ìwé yìí tóbi nítorí pé ìwé tá a fi tẹ eléyìí ó nípọn díẹ̀ ju ìwé Bíbélì lọ. A ti fẹ́ tẹ̀ ní Bíbélì alágbèéká tá a máa gbé ká. Eléyìí jẹ́ déédéé Bíbélì tí à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí àti Bíbélì tá a lè máa gbé sínú àpò wa. Ọ̀sẹ̀ mẹ́ta tá a fẹ́ ti tẹ Bíbélì Yorùbá yìí ni. A gba Ọlọ́run gbọ́ wípé Ọlọ́run ló bùn wá ní oore ọ̀fẹ́ láti ṣiṣẹ́ yìí láti yanjú. Mo gbàgbọ́ wípé Bíbélì sọ wípé ìgbàgbọ́ ń wá nípa gbígbọ́ àti gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Torí ẹ̀ la fẹ́ fi ti rí pé àtúnyẹ̀ tí ń fẹ́ ṣe wípé àwọn ẹ̀rọ fóònù alágbèéká yìí yálà Windows ni, Android ni tàbí oríṣiríṣi ẹ̀rọ fóònù alágbèéká, wọn ó lè máa fi text tí wọ́n ń pè ní àwọn ọ̀rọ̀ tá a kọ àti recording yóò lè máa àwọn yóò lè máa gbọ́ níbikíbi tí wọ́n bá ń lọ. Olúwa ràn wá lọ́wọ́. Mo gbàgbọ́ wípé agbára Jésù tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ sì nígbàgbọ́ nínú Kristi Jésù, á pàdé lọ́run tó bá wà níbẹ̀. Olúwa mú wa délé.